dúró títí ọmọ Alhaja ànábì tó ní sábẹ́ Victoria Kọ́láwọlé àtàwọn ẹrú ikú ẹ̀. àfihàn màmá o ọmọ Alhaja ànábì tó ní sábẹ́ tẹ́rù kùtù yapa iná gorí ilé fẹ́jú òkè tí rí máa wọ̀ ọmọ rẹ̀ wálé ẹ̀kọ́ gíjà. ìyẹn túmọ̀ sí pé mo lẹ́rù kú mo ní disciple. Ọdúnládé Adékọ́lá Jésù ti wá èṣù bòmí tó kọ̀ tí ò gbẹ́bọ lórí ta. tí bá ráyè tí yín tán abẹ́gbọ̀ ìyá yẹn máa dé pampers fún yín ni. Jésù ti wá. Jésù mọ̀ ní. bí ọmọ rí mo jẹ yín rẹ àti jẹ àti mú mi bí èrò wa má dání iṣẹ́ mi rójà rẹ. gbogbo ẹjọ́ tó rò yẹn mi ò ráyè o. ajá tó bá wà ní ẹkùn ó máa fẹ́ jẹwẹ. mo ní mo sọ kúrò lónìí. ẹ sọ kúrò lẹ́nu. mo di kúyẹ. ẹ ti di kúyẹ. ikú ti rẹ́ mi kété. ikú náà yín kété. ìgbé kaka ibi ti kaka ọmọ Alhaja tó gbóná bí ẹlẹ́gùn sọ̀gbọ́nà ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná. gbogbo lọ́tàlọ́tà ẹ̀ má dáta nù. ó léwu nítorí ọmọ Alhaja. ẹ wo sinimá ti tún ọmọ Alhaja ni. another blockbuster written and produced by Victoria Kọ́láwọlé. packaged and directed by Adébáyọ̀ Tijani. starring Ọdúnládé Adékọ́lá, Kẹ́mi Àfọlábí, Ọláníyì Àfẹ̀jásọ́yẹ̀rì, Victoria Kọ́láwọlé, Adékọ́lá Tijani, Madam Sajẹ, Ika Quadri, Afisi Ẹniọlá, Òjò Pagogo, Ẹniọlá Iyọlá, Bíọ́lá Adékúnlé, Ẹdùkọ́lá Adékọ̀gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá ti tún ọmọ Alhaja subtitled in English. ó ti jáde sórí DVD tó mọ́lẹ̀ rẹ̀ kẹ́tẹ́. a ti gbé jáde báyìí. marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6 Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. ẹni má ti tún ọmọ Alhaja action packed movie ni. àbí ọkọ mi. now.